iṣẹ́ agbára ilẹ̀ Yorùbá tójú ogun bá le pẹ̀lú àṣẹ Ọlọ́run tí máa ń bẹ lára èèyàn fẹ́nítádì ìtọ́pẹ́ ìmọ̀bọ̀ ni yóò lọ rí tí yẹn ó sì bọ̀ rí tí kankan ò sì ní kọ́bálá láṣẹ Elédùmarè. Ṣe rí tẹ́ra ń wò kékeré yìí àtàtò ni iyọ̀ dùn ẹlòmíràn wò pé ṣé igi lásán tí wọ́n là náà wá ní iṣẹ́ tí máa ń yẹ wá jẹ́ sí ayẹta tested confam ni o kì í ṣeré o torí pé ẹlòmíràn lè máa wò pé ṣeré ni kì í ṣeré o. Ó lé méjì mẹ́sàn-án la nílò 1 2 3 4 5 6 7 8 9 á wà tó sínú gítẹ̀ ń wò yìí. Ẹ̀yà ládìí ẹ̀sẹ̀ ọkùnrin kọ́ lè wọnú dáadáa kí wọ́n fi wọlé 1 2 3 4 5 6 yogi 6 7 8 9 iṣẹ́ ayẹta tó kún fáwọn ẹ̀fẹ̀ wí yẹn dà. Òwúrúdò funfun yẹn dà. Ó kò dábàá yẹn náà. Tẹ́wọ́ ẹ báyìí. Ẹ mọ ìlò yẹn náà. Ẹ ṣe ìtàgàtà yìí mọ. Fúnlẹ̀ lẹ́bàá fúnlẹ̀ lọ.
ẹlòmíì ọmọ wò pé kí ni tá à ń wé yìí ayẹtalẹ̀ Yorùbá nù tó confam tẹ́rì tá a nàbọ́n sí tí gbogbo ayé ó lè rí wípé tested confam ni gbogbo owó tó bá wá fi dalẹ̀ Yorùbá tó fi jalẹ̀ láṣẹ Ọlọ́run Ògúnlákayọ̀ Ọ̀ṣínmálẹ̀ olómi ńlẹ́fẹ̀ jẹ̀wẹ̀ Ọlásànlé fi màkímà bóra pẹ̀lú àṣẹ Ọlọ́run Ògún ó mu Ògún ó bọ̀ ọjà Ògún ó pa ọ́ ṣùgbọ́n tó bá jẹ́ wípé òfin ń dáàbò bo ilé rẹ òfin dáàbò bo ìran Yorùbá láṣẹ Ọlọ́run yóò máa jẹ́ fún ọ ni o wọn tó bá ti ní lọ́kàn pé yóò fi ṣe bí fúnlẹ̀ Yorùbá láṣẹ Ọlọ́run Ògún ó bọjà o àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn bọjà o láṣẹ Ọlọ́run gbogbo àwọn òṣàlẹ̀ Yorùbá kọjú ìjà aṣọ tìrántìrán ni ṣùgbọ́n tó bá jẹ́ pé òfin tún ilẹ̀ Yorùbá ṣe tó òfin dáàbò bo ilẹ̀ Yorùbá ni pẹ̀lú àṣẹ Ọlọ́run yóò jẹ́ ju bí tó lérò lọ láṣẹ Ọlọ́run o sì ní rí bí ibi ò sì ní dọ́dọ̀ rẹ ibi ò sì ní kàn láṣẹ Ọlọ́run ìta wí yóò ṣe o ẹ̀lú mi wọ́n wò pé ṣáàdù online mẹ́rù lógun ẹ o torí pé tàṣẹ làrá sàn ni o tàṣẹ làrá sàn ni o tó pé tá a bá ti wí àrò ti rọ̀ mọ́ o wọ́n rò pé ẹnu lásán ni. tẹ bá wo ń ta wé báyìí ẹ rí wípé ẹ máa wò pé igi wo leléyìí tẹ bá wò ẹ rí pé inú arọ́rọ́ gbà láwa yìí ibi tá a ti wá bá wọn sọdún ni lọ́dọ̀ àwọn bàbá wa àwọn àgbà ọdẹ àti wá bá wọn sọdún àwa wò pé nígbà tí mo rí igi bàbá igi ọ̀ṣunṣun rè é fún mi a máa fi ṣayẹta ìṣẹ́rí igi ọ̀ṣunṣun ni ẹ gé ní dèdè ìkarùn báyìí tẹ bá wọlé ní sẹ́rí pé dèdè ìkarùn ni ẹ wà là bá a ṣe láyìn ẹ wà fi ẹyọ àtàrí 9 ẹ fi sínú ẹ
ẹ wá fi ẹ̀fẹ̀ wú díẹ̀ sí ẹ wá wé lówó dídò fún bá a ṣe wé ẹ wá nàbọ̀n sí ẹ rí nígbà tá a bá nàbọ̀n sí nísìn ẹ rí pé tested confirm ni kíní kan tó bá ti ní la ọ̀tá òní dọ́dọ̀ rẹ̀ nọ́mbà tẹ́ pè mí sí bí wọ́n fáwọn nǹkan agbára mi lóríṣiríṣi tá a lè fi kalẹ̀ lọ́nà 082 30 45 63 83 082 30 45 63 83 ẹ̀mí gbà wípé Ìlọrin náà ni mo wà lágbo ọba anywhere tẹ́ bá ti dé Ìlọrin sọ̀kalẹ̀ last bus stop ẹlẹ́ni lọ sí ilé ìpò Ibrolac lágbo ọba tẹ́ bá wá ti dé ilé ìpò Ibrolac lágbo ọba ẹ̀bẹ̀rẹ̀ junction Olú guest house bí òpónà méjì sí ilé ìpò náà ní junction Olú guest house wà ẹ̀rì sáńbọ̀dù mẹ́mbẹ̀ Òrìṣàtọ́lá Ìfágbénró Abba Medicine Limited fọ̀gánáísà kan wà ní junction Olú guest house yẹn orúkọ fọ̀gá yẹn Alhaji Hasan Ọmọdé lọ́dọ̀ fọ̀gánáísà yẹn ẹ̀bẹ̀rẹ̀ ilé Ìfágbénró ọmọ Òrìṣàtọ́lá àpèṣẹ́ṣẹ́gun àgbáyé ọkàn wọ́n balẹ̀ o ànídàmú ẹ̀ka lọ́kẹ́ wá wo bá ṣe nàbọ̀ sí. Mo wá báyìí. Ẹyẹ dá padà sí ọ. Ajá yóò. Ẹyẹ bọ̀ bọ̀. Ẹ rí pé ayẹnu tested confirm ṣé kọ̀ọ̀kan ṣẹ́tìrì ṣẹ́tìrì báyìí èmi mo dá yín ṣẹ́tìrì báyìí ẹ rí pé kọ̀ wọlé sí lára ẹ wo àwọn ọ̀tá yẹn jẹ́ ká rí ibi tó ká ti rí àwọn bígi tó wọlé sí dáńpé láyé ẹnu òun náà lélẹ́yìí tested confirm ni náà la test yẹn ẹ rí i pé ike tá a gbé sórí rẹ̀ náà ẹ rí i pé nǹkan kan ọba kéwòn ṣẹ̀rí ẹlòmíì tó lè máa wò pé abo ni ike ni ṣẹ́tìrì kò sí nǹkan kan tó ẹ rí i pé ẹ jẹ́ kí n ṣí ara kè ẹlòmíì lè máa ní àbọ̀ra yẹn tó ṣẹ́rí pé kò síbi kankan tó bá lára kè ara àwọn nǹkan bàbá wa nù ẹ wò ní ìṣiṣẹ́ rí ẹ̀rí pé ibi tó bá nù ẹ̀yin ẹ̀wò ibi tá a gbé sí ṣẹ́tìrì ẹ̀rí pé ẹ̀wò ibi tó ta wá ṣẹ́tìrì ẹ̀rí pé kò débi kéyìí sẹ́ẹ̀dì sì la lò 36 lọ́wọ́ àánú ọ̀tá yẹn tí ò fi wá bá ẹ̀kẹ́ mọ̀ pé ọkọ̀ ń bá mu nù nọ́mbà tẹ́lẹ̀ pé wá sí fáwọn àkànṣiṣẹ́ mi 082 30 45 6383 080 30 45 6383 agbóba náà la wà nílùú Ìlọrin tẹ́ bá ti délé pé lágbo ọba ẹ̀bẹ̀rẹ̀ junction Olú guest house bí òpónà méjì sí ilé ìpò ní junction Olú guest house yẹn ẹ̀rì sáńbọ̀dù mẹ́mbẹ̀ Òrìṣàtọ́lá Ìfágbénró Abba Medicine Limited tẹ́ bá ti dé junction Olú guest house yẹn ẹ̀rì fọ̀gánáísà kan bẹ̀ Alhaji Hasan Ọmọdé lọ́dọ̀ bàbá fọ̀gá yẹn ẹ̀bẹ̀rẹ̀ ilé Ìfágbénró ọmọ Òrìṣàtọ́lá àpèṣẹ́ṣẹ́gun àgbáyé ànídàmú ọkàn wọ́n balẹ̀ o ẹ̀ láìkẹ́ ṣáà jẹ́ káwọn èèyàn rí pé nógbó la wà ibi tá a ti wá bá àwọn bàbá wa sọdún ni àwa ni wọ́n gbé àwọn ọ̀pá jáde ẹ lè rí wípé tested confirm ó wà nílẹ̀ ànídàmú ẹ̀ láìkẹ́ ṣáà ẹ̀ kọ́mẹ̀ eré o.